sọ pé jẹ́jẹ́ kule o, jẹ́jẹ́ kule, jẹ́jẹ́ kò fi sá, ò fi sá láńgá, alele o, alele. Apala jẹ́jẹ́ kule mo ní kẹ́ máa gbọ́. Sọ pé jẹ́jẹ́, 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 jẹ́jẹ́ kule o, jẹ́jẹ́ kule, jẹ́jẹ́ kò fi sá, ò fi sá láńgá, alele. Tó bá ti do ní tètè kúnlẹ̀ jájọ máa ọ̀nà dúdú tètè mọ̀ jẹ́jẹ́ kúlẹ̀ o, jẹ́jẹ́ kò fi sá òfìsà láńgá tó alẹ́ ndé gúdùgúgú. If you are enjoying my jẹ́jẹ́ kúlẹ̀, rate me, comment, like, share. Tá bá ti pé jẹ́jẹ́, àwọn ọ̀dà sọ yí pé jẹ́jẹ́. Tá bá ti sọ pé jẹ́jẹ́, káwọn ọmọdé má ti gbọ́ ni wọ́n ti ṣe kúlẹ̀. Tí bá ti sọ pé jẹ́ bá mi sọ kúlẹ̀, jẹ́ ó dáná kúlẹ̀. Ẹ̀wọ̀n ọmọ yẹn pé kúlẹ̀. Ijó táwọn ọmọ kékeré máa ń like kó máa jó ní tí wọ́n bá ti gbọ́ ni. Jẹ́jẹ́ kúlẹ̀, jẹ́jẹ́ kúlẹ̀, jẹ́jẹ́ kúlẹ̀ o, jẹ́jẹ́ ló fi sá ò fi sá láńgá alele gúdùgúdù. Jẹ́jẹ́ kúlẹ̀ o, jẹ́jẹ́ kúlẹ̀ o, jẹ́jẹ́ kò fi sá alele. Cinema the new house girl, ọmọ ọ̀dọ̀ mi. My house girl no come up. If you have not watched the trailer, go and watch the trailer. You see the movie is very interesting. A baby do well, o, son of sauce, jẹ́jẹ́, ọ̀làmí pọ̀ sí, jẹ́jẹ́ kúnlẹ̀. Mo ti yè mọ́ rẹ̀ mi ń kọ́, jẹ́jẹ́ kúnlẹ̀. You gonna enjoy the movie. Tó bá ti jáde, the trailer is tag on the related video. Comment and like. Jẹ́jẹ́